Good afternoon, my people. We are back again with another gist. Èyí náà ti mọ gist ẹ̀ tá a mú wá. Ẹ ti bọ̀. A lè ṣe ká má mú wá because a ṣáà rí nǹkan kan ṣe ni. Anyway, ẹ̀yin èèyàn mi, a padà wá o láti wá mú gist yìí. Gist àǹtí M wá. Wọ́n ní àǹtí M ní pé òun máa gbé kábíyèsí lọ sí kóòtù pé ó máa gbọ́ láti ọ̀dọ̀ lọ́ọ̀yà òun o. Mariam, ìwọ máa gbé kábíyèsí lọ sí court fún kí nìyẹn? Wọ́n ló ní kábíyèsí marry òun wá sí palace ni, òun kọ́ lòun marry ara òun wá sí palace, wípé òun wá dé palace kábíyèsí wá ń threaten òun, wọ́n ti yàrá òun, wọ́n ti chalet òun, wọ́n jẹ́ kóun wọ chalet. Ṣé o ti rí Mariam? Kábíyèsí ẹ̀yin ẹ ṣáà jókòó yín, tó tán ẹ bá máa nìkan pé wòran, ẹ jẹ́ ìyàwó káwa wàá bá yín yọjú fún wà lọ́rọ̀. níyàwó ni ẹ ìwọ yìí ò kì í Ṣé o ṣe ti rí ìyàwó Mariam? ìyàwó sanwó ná. Tó bá ní kán pe ìyàwó, ṣé ìwọ náà yọjú wà níyàwó ni ẹ? sanwó ná ìyàwó ni mo tútù sọ ìwọ ń pèrè ẹ níyàwó ìyàwó tí ò fi fọ ọkọ ẹ lọ́kàn balẹ̀, ìyàwó tó jẹ́ pé ojoojúmọ́ ló ń jà ní pálásì bíi wúlígánsì, ìyàwó tó jẹ́ pé kò sẹ́ni tó ju ẹ́ lójú, àwọn ẹ̀gbọ́n ọkọ àwọn àbúrò ọkọ gbogbo wọn ló máa bú lẹ́yọ kọ̀ọ̀kan, ó wá lòun lọ sí kóòtù. Ẹ̀rín ẹ̀ dẹ̀ pa mi. Dúró ná, ṣé ìwọ àti kábíyèsí ṣé ẹ lọ sí kóòtù ni láti marry? Ṣé legal document ó back marriage yín up? Máa dá mi lóhùn. Ìwọ tó jẹ́ pé òru ni wọ́n mú ẹ wá sí palace bí ìyàwó Sàrà, tó jẹ́ pé wọ́n kàn dáàṣì kábíyèsí ni, kán máa múyàn wá láàrin òru. Mi ò gbọ́rú ẹ̀ rí. Àbó rẹ pé àmọ́ bó ṣe dé palace ni. Ṣebí ìkan nínú àwọn ẹ̀gbọ́n kábíyèsí ló pè ẹ́ pé kábíyèsí wọ́n ti fẹ́ lọ gba Queen Naomi padà kó má bọ̀ kó má bọ̀. Bí àwọn fámílì ẹ ṣe mú ẹ wá turuturu wá sí palace láàrin òru nìyẹn. Wọ́n á sẹ́ pé ìyàwó. Wọ́n ń pèèyàn níyàwó, ìwọ náà wá ń dárúkọ ìyàwó, ń pèrè ẹ níyàwó. Àwọn ìyàwó ni àwọn Queen Naomi. Tá bá tún fẹ́ pe àwọn ìyàwó, a lè sọ pé Tèmítọ́pẹ́ àti Tóbi àti Olórí Rónkẹ́, àwọn tó ń pè níyàwó nìyẹn because àtọjọ́ tí kábíyèsí ti fẹ́ wọn sáàfin wọn ò fún kábíyèsí ń problem rẹ̀. Ó wá lanu ẹ oníyò ìyàwó ìranù wo ni ẹ? Níbo lo ti ń bọ̀ tó lòkú lọ́rùn? Ṣé orí court tó fẹ́ lọ yẹn gangan ni kó lọ? Tó bá lọ sí kóòtù mi mọ nǹkan tí mo lè pè ẹ́. Ṣé dandan lọkùnrin fi ń fẹ́ obìnrin ni? Kábíyèsí níwọ̀ ẹ ti sún àwọn kó sún mọ́ wájú. O fẹ́ rí ọmọ kábíyèsí, o fẹ́ rí ìyàwó kábíyèsí. Mi ì rírú ẹ rí. Mi ì mọ ibi tán ti kò ẹ́. Wọ́n ní kó kẹ́rù ẹ kó sún síwájú, àwọn ò fẹ́ rí ẹ. Wàá máa ṣe gìràgìrà, kò sẹ́ni tó ju ẹ lójú. Kí ló gbé dání ná? Kí ló gbé dání ná tó ń ju ẹ lójú? Torí kò yé mi, mi ì mọ nǹkan tó ń ṣe ẹ́. Ilé ayé burúkú tó wá tó rè pé ó wá orí ilé ayé wá. Báwo lèèyàn ṣe máa bínú òṣì báyìí? Ó wá ń sọ pé kí ni kábíyèsí lọ ṣe lọ́dọ̀ Queen Naomi? Kí ni wọn ò bá lọ ṣe? Ṣé kán má lọ kíyàwó wọn àtọmọ wọn ni? Mi mọ nǹkan tí kábíyèsí gan mi mọ nǹkan tó ń wá lára ẹ̀. Èyí beauty kò sí, you are too ugly. Ara ẹ ló le bí ara ọkùnrin tó rí bí masquerade yẹn. Ó wá ń sọ pé wọn ò gbọdọ̀ níbo náà lọ, kí náà lọ ṣe lọ́dọ̀ Naomi, kíní kan. Ẹ máa gbà mí ẹ̀yin èèyàn. Jẹ́ kí n sọ kíní kan fún ẹ Mariam. Ṣé o rí lọ́ọ̀yà yẹn tó ló fẹ́ lọ pè wá yẹn, òun gangan ni kó lọ pè wá. Olọ́kọ ẹ fẹ́ ẹ sí palace ni, inú palace lẹ́jọ́ máa gbé ẹ lẹ́jọ́ gbénú palace nítorí pé o ò ní legal document láti fi bag marriage up. O ní you are in contract. Contract wo lẹ́jọ́ ní? Nǹkan tí ò yé mi nìyẹn. Ṣé wà á ti kábíyèsí ṣé ẹjọ́ sign legal document pé you are his legal wife? No. Queen Naomi is the legal wife. So wọ́n ní right láti divorce at any time tó bá wù wọ́n. Ṣé ó ti yé ẹ? Wọ́n kàn gbé ẹ wá bí ìyàwó Sàrà ni. So kó keep quiet, kó gbẹ́nu ẹ dákẹ́. Tí gbogbo èèyàn bá ń sọ̀rọ̀, o ò ní right láti sọ̀rọ̀.
tí gbogbo èèyàn bá ń sọ̀rọ̀ o ò ní right láti sọ̀rọ̀ nígbà tó ti lo gbogbo àǹfààní ara ẹ̀ tán ò rí bí lọ mọ́ o wá fẹ́ takú sí kábíyèsí lọ́rùn. You are too desperate. Obìnrin ò kí ń tirẹ̀ mọ́kùnrin lọ́rùn tí ẹni mo rí rí. Mi mọ nǹkan tí kábíyèsí ò ti lé ẹ dànù tipẹ́tipẹ́ fún. Kò yẹ kó o ṣì wà ní palace yẹn up till now pẹ̀lú gbogbo atrocity tó commit. Ìwọ náà máa bóògùn lọ́wọ́ ẹ̀, ìwọ ló ń ṣoògùn kiri, kò sílé babaláwo tó mọ̀. Ó wá lanu ẹ̀, ó ní pé ó máa lọ sue kábíyèsí. Wo à ń retí court paper o. Sórí tó bá mú court paper yẹn wá, yẹ̀yẹ́ tá máa fi ẹ́ ṣe. O ò ní wò tán. À ń retí court paper o. À ń jókòó de court paper yẹn. Ṣó ti yé ẹ? Kábíyèsí, ẹ tètè gbégbèsè lórí ọmọbìnrin yìí, kò yẹ ní ìyàwó. A ti ń sọ tipẹ́, kò yẹ ní ìyàwó Ifẹ̀. Gbogbo ìwà ẹ̀ ò bá tilé Ifẹ̀ mu, kò bá tàwọn obìnrin ìlú mu, kò bá tọmọdé ìlú mu. She is so desperate. Ìkà ni ẹ́. O ò fẹ́ rí Queen Naomi, o ò fẹ́ rán ọmọ kábíyèsí. O rò pé kábíyèsí máa fojú re wò ẹ́. Wàá máa bá wọn jà, wàá máa sọ̀rọ̀ sí wọn ṣàkàṣàkà, kò síbi tó ti lè bú kábíyèsí. Irú àrìnfín ìranù wo nìyẹn? Who do you think you are? Kí lo fi òpó jẹ́? Mo mọ̀ pé ọkọ tó ń fẹ́ tẹ́lẹ̀ ó máa máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run bò ń tì ẹ́ lọ ni. O ò ní ìwà ìyọkun as a quality bí ìyàwó. Ìwọ ló fẹ́ gbé kábíyèsí lọ sí court. You will hear from my lawyer. Irú lọ́ọ̀yà wo gan ló fẹ́ gbéṣẹ́ fún tó máa gbarú iṣẹ́ yìí? Ló máa gbarú iṣẹ́ lọ́wọ́ ẹ̀? Àwọn lọ́ọ̀yà yẹn gan ti mọ̀ pé èyí yìí egbére obìnrin ni. Ẹ jẹ́ lọ wábi jókòó sí. Kó lọ wábi jókòó kó kú temper. Ṣó ti yé ẹ? Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Queen Naomi is coming back to the palace. She's coming back to the palace. Tó bá yẹ pé yẹn ló fẹ́ fi kú dànù kó lọ kú dànù. She's coming back to the palace and there is nothing you can do. She is the legally wife of our king. Wọ́n wà legally married. Kò sí nǹkan tó lè ṣe. Ṣó ti yé ẹ? Ó máa wábi lọ jókòó sí ni. Kábíyèsí does not love you. Ògùn ló fi fẹ́ kábíyèsí. Ìyá aláwo ní ẹ, kò sílé aláwo tó mọ̀. Ìwọ ìka èèyàn yìí ẹni bí ayé. Ó wá ṣèkà tán, wá ń kà bòròbòrò. Kábíyèsí, ẹ gbégbèsè o. Ṣé ẹ mọ̀ pé ẹ ti sọ fún Queen Naomi pé kán jẹ́ kẹ́ bẹ̀rẹ̀ new fresh. Ẹ gbégbèsè kíákíá o. A fẹ́ rí woman yìí ní palace yín mọ́ o. A fẹ́ rí ní palace yín mọ́ o. Kì í ṣọ̀rọ̀ ẹ pé kẹ́ ẹ ní kó lọ sí olórí quarters kó máa lọ ni. Ẹ jáwèé fún un. Ó better kó má stay yín because wàhálà ẹ ti pọ̀jù, ìdààmú ẹ ti pọ̀jù, kò fi yín lọ́kàn balẹ̀. Kí ló dé? Ṣé òun nìkan nìyàwó tẹ́ fẹ́ ni? Àwọn tèmi tó pé ò ṣe máa ṣe bẹ́ẹ̀ àtolórí Rónkẹ́ àti Tóbi. Wọn ò ṣe máa ṣe bẹ́ẹ̀. So ẹ tètè gbégbèsè. Ọlọ́run Elédùmarè á bá wa dẹ́mi yín sí. Ọlọ́run á ràn yín lọ́wọ́ o. Kẹ́ gbégbèsè yẹn ní kíákíá. Mariam ń ṣe tó yẹ kán máa rí pẹ̀lú yín. Repetition ẹ̀ ò dáa. She is a wicked woman. She is so jealous. Mọ̀ pé tó bá ń jowú báyẹn ó lè parẹ́, ó lè pọkọ. Ẹ mọ̀. Èèyàn ò kí ń fẹ́ obìnrin tó bá ti ń jowú báyẹn o. Kì í ṣe ẹni tó yẹ kẹ́ ẹ súnmọ́ rárá. So ẹ tètè gbégbèsè. Ọlọ́run á bá wa lọ́rọ̀ ẹ̀mí yẹn máa pẹ́ lórí oyè o. Lágbára Ọlọ́run. Ọlọ́run á dùn yín nínú. Queen Naomi á padà wá sí palace. Ìfẹ́ yín ò ní bàjẹ́. Tó bá lò máa bàfẹ́ yín jẹ́, Ọlọ́run á bá wa fi pamọ́ ẹ̀. Ó ń jealous Queen Naomi. A máa sọ̀rọ̀. Queen Naomi ó ń ṣe bí áńgẹ́lì tó jábọ́ látọ̀run. You are too jealous. Kó lọ wábi jókòó sí. Kábíyèsí, ẹ tètè gbégbèsè ṣẹ́gbọ́. Ìfẹ́ tẹ̀yìn àti Queen Naomi ní fúnra yín kò ní bàjẹ́. Ẹ̀yin èèyàn wọ ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹn, ẹ lọ síbi comment section kẹ́ ẹ comment o. Mariam ló ń fún kábíyèsí lọ́rùn o. Ó lóun fẹ́ lọ gba lọ́ọ̀yà o ti kábíyèsí. So comment, share this video, like and subscribe. God bless you all.